A kú dédé wòyí, ẹ̀yin èèyàn mi, mo kí wa nínú ilé, gbogbo pátápátá ni mo kí láláìlólódì kankan. Ẹ káàbọ̀ sórí ìkànnì ètò àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ní di. Ẹ kú gbogbo ìgbà wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á dúpẹ́ fún yín. Ẹ̀yin tẹ́ ti subscribe náà, ẹ gbìyànjú láti subscribe sórí channel yìí. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín torí Ọlọ́run. A bẹ̀ yín, ẹ bá wa subscribe sórí channel yìí. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like ẹ̀. Kí ni mo mú wá fún wa lénìí? Òun náà ni wọ́n ń pe kinní kan ní àwọ̀ ọ̀dá. Ẹ tún wò pé kí náà ń pè láwọ̀ ọ̀dá? Àwọ̀ ọ̀dá ń bẹ. Ìtàn ń pè ní àwọ̀ ọ̀dá ni obìnrin tó ń ṣe nǹkan oṣù ní gbogbo ìgbà. Obìnrin tẹ́jẹ̀ ń jáde lára ẹ̀ ní gbogbo ìgbà. Nǹkan oṣù ò ní date. Ẹlòmíì lè ṣe é, ó lè fi 15 days ṣe é. Ẹlòmíì lè jù bẹ́ẹ̀ lọ. Obìnrin tó bá ti wá ń ṣe nǹkan oṣù ní gbogbo ìgbà, ní gbogbo àsìkò, irú obìnrin bẹ́ẹ̀ yóò máa rù, yóò máa gbẹ ni. Tí ò bá múra dáadáa, nǹkan yìí ó lè ṣokùnfà kí ẹ̀mí obìnrin bẹ́ẹ̀ kẹ́mi rẹ̀ kúrú. Ọlọ́run ní kúrú ẹ̀mí wa. Nǹkan burúkú ni àwọ̀ ọ̀dá o. Nǹkan burúkú ni tẹ́jẹ̀ kan máa jáde lára obìnrin. Ó yàtọ̀ sí àkànrú, ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò jọra wọn o. Ẹlòmíì tọkọ rẹ̀ bá lájọṣepọ̀, yẹ́ tó bá ti bá lájọṣepọ̀ yẹn, ẹ̀jẹ̀ ó máa jáde lára ẹ̀. Ọ̀tọ̀ nìyẹn o, àkànrú ni wọ́n ń pè yẹn. Ìyẹn ò kí ń ṣe àwọ̀ ọ̀dá. Ó yàtọ̀ síra wọn. Eléyìí tí mo mú wá yìí, àwọ̀ ọ̀dá ni. Kí la lọ wá fún obìnrin bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká lọ wá eegun apá màálù tí kò lu. Eegun apá màálù tí kò lu rárá. A sọ fáwọn alápatà, torí wọ́n máa ń lu. A bẹ̀ wọ́n ni pé kán jọ̀ọ́, a fẹ́ eegun apá màálù, eegun apá rẹ̀ ibi tó ti join papọ̀ mọ́ ìhà. Ó ti yé yín? Eegun apá ó máa ń fẹ̀ báyìí. Ó ti yé yín? Ẹ ti mọ̀? Òun náà la fẹ́. Eegun apá màálù yẹn à á sún níná. Bá ti sún, a wá jó odidi atare kan. A jó. A dá eegun yẹn sun. Fún aláǹfààní àti fi atare yẹn sínú agbada. Ẹ jẹ́ ká jó o. Àmọ́ ká máa wò ó kó má bàjẹ́. A wá lọ papọ̀ mọ́ eegun tí a sun. Eegun yẹn ò gbọdọ̀ lú o. Bá ti wá jó o, a ti lọ gbogbo ẹ̀ papọ̀. Ó ti kúnná. Ẹni tó ní àwọ̀ ọ̀dá yóò máa fi òògùn, yóò máa fi fọ́ ẹ̀kọ mu ni. Ó ti yé yín? Yóò máa fi òògùn, yóò máa fi fọ́ ẹ̀kọ, yóò máa fi fọ́ mu ni. Bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. Ìyẹn fún ẹni tó ní àwọ̀ ọ̀dá. Ó ti yé yín? Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká ṣe é. Bá wa share fídíò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nínú ilé tí nǹkan yìí tó ń dà wọ́n láàmú, tó ń ṣe wọ́n, tí wọn ò rí solution. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti lọ sí hospital, kò sí solution fún un. Solution ní. Ẹ jẹ́ ká ṣe é. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ọlọ́run á fún wa ṣe. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ jọ̀ọ́, ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa comment. Níbi tó bá tún kù sí, ẹ sọ fún wa. Ẹ láǹfààní àti pè wá. Ẹ bá fẹ́ pè mí lórí fídíò tí mo ṣe yìí, èyí tí ò bá yé yín bẹ́ẹ̀, ẹ pè mí. Màá ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ pè mí sórí nọ́mbà mi 08039336675 tàbí 080
53 13 31 42. Ire o.